A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àwọn òbí àti aláṣẹ ilé-ìwé The Apostolic Faith Group of Schools Èmùrè Èkìtì ti ṣàlàyé ohun ojú wọn rí lọ́wọ́ àwọn ajínigbé tí ó jí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé kí wọ́n tó rí ìdásílẹ̀ lákàtà wọn. Àwọn akẹ́kọ̀ọ́ 5 yìí ni wọ́n gba ìtúsílẹ̀ ní ọjọ́ Àìkú lẹ́yìn tí àwọn òbí san mílíọ̀nù 15 náírà owó ìdásílẹ̀. Yàtọ̀ sí owó ìdásílẹ̀, àwọn ajínigbé tún yarí láti gba oúnjẹ bíi ìrẹsì díndín fried rice, ọtí afúnilágbára energy drink àti sìgá. Olùdásílẹ̀ iléèwé Gabriel Adésànyà sọ fún akọ̀ròyìn wípé wọ́n pa dẹ́rẹ́bà tí wọ́n jí gbé papọ̀ pẹ̀lú akẹ́kọ̀ọ́ àti olùkọ́. Títí di àsìkò yìí, wọn kò tíì rí òkú dẹ́rẹ́bà. Àwọn tí wọ́n gba ìyọ̀ǹda ní wọ́n ṣekú pa dẹ́rẹ́bà láàrin òwúrọ̀ ọjọ́ Àbámẹ́ta sí òwúrọ̀ ọjọ́ Àìkú, ṣùgbọ́n wọn kò tíì rí òkú rẹ̀. Àwọn sì ti kàn sí ọlọ́pàá láti bá wọn ṣe àwárí òkú rẹ̀. Bákan náà ni ọ̀kan lára àwọn òbí mìíràn tí orúkọ rẹ̀ ń jẹ́ Adébísí Jẹ́gẹ́dẹ́ náà fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni àwọn san owó ìdásílẹ̀ fún àwọn ajínigbé. Àwọn akẹ́kọ̀ọ́ yìí ń padà bọ̀ láti iléèwé kí wọ́n tó rá sí ọwọ́ ajínigbé. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ kan náà tí àwọn agbébọn ṣekú pa ọba méjì ní Èkìtì, Onímọ̀jò ti Ìmọ̀jò Ọba Ọlátúndé Olúṣọlá àti Ẹlẹ́sùn ti Ẹ̀sùn Èkìtì Ọba Babátúndé Ògúnṣakin. Ṣùgbọ́n orí kó alára ti ará Èkìtì yọ Ọba Adébáyọ̀ Fátóbá bí ó ṣe sá mọ́ àwọn ajínigbé lọ́wọ́. Àwọn òbí àti ẹbí àwọn tí wọ́n jí gbé tí wọ́n lo ọjọ́ 6 ní àkàtà àwọn ajínigbé sọ wípé àti rí ìdásílẹ̀ àwọn tí wọ́n jí gbé yìí nira gidi gan ni. Ọ̀gbẹ́ni kan tí ọmọ àti ìyàwó rẹ̀ wà lára àwọn tí wọ́n jí gbé sọ wípé mílíọ̀nù 15 náírà pẹ̀lú àwọn nǹkan mìíràn ni wọ́n yọ̀ǹda fún àwọn ajínigbé nínú igbó réré kí wọ́n tó lè gba ìyọ̀ǹda àwọn tí wọ́n jí gbé. Ọ̀gbẹ́ni tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ kí wọ́n má bàa jí i gbé sọ fún akọ̀ròyìn wípé àwọn 9 ni wọ́n jí gbé, 8 ni wọ́n yọ̀ǹda, wọn kò rí ẹnìkẹsàn-án. Ó ní àwọn tí wọ́n jí gbé sọ fún wọn wípé àwọn agbébọn ni ó ṣekú pa dẹ́rẹ́bà. Ó ní àwọn ṣe akọ iṣẹ́ kí àwọn tó rí àwọn ajínigbé. Wọ́n lo wákàtí 2 lórí ìrìn nínú igbó tí wọ́n ń pòòyì láìmọ ibi tí àwọn ajínigbé fara ṣoko sí. Nígbà tí wọ́n rí wọn tán ni wọ́n tún mú wọn wọ inú igbó jìnnà réré sí ibi tí wọ́n wa alùpùpù kalẹ̀ sí. Wọ́n yọ̀ǹda gbogbo ohun tí àwọn ajínigbé ń béèrè. Lára rẹ̀ ni páàkì 8 fried rice and chicken, can malt, fearless drink, bullet energy drink àti sìgá, láì gbàgbé mílíọ̀nù 15 náírà. Bí wọ́n ṣe gba àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ní kí àwọn máa sáré lọ. Ọ̀gbẹ́ni yìí ní òun kò lè sọ pàtó ibi tí igbó yìí jẹ́, ṣùgbọ́n ó wà láàrin ìpínlẹ̀ Èkìtì àti Oǹdó. Ó ní àwọn wọlé láàrin Àgọ́páànù lójúnà Ọ̀wọ̀ sí Ìkàrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó kí wọ́n tó wọ inú igbó kìjikìji lọ. Ó ní inú òun dùn nígbà tí òun rí ẹbí òun padà. Òun sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wọn la ìyà àti ebi já. Adarí òṣèlú kan ní Ìpòrò tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ wípé àwọn ọmọ tí wọ́n yọ̀ǹda ṣe àlàyé fún wọn wípé nígbà tí àwọn ajínigbé ń béèrè fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ará ilé lọ́wọ́ dẹ́rẹ́bà ní òun kò mọ ìlà ìbánisọ̀rọ̀ ìyàwó òun lórí. Bákan náà, òun kò mọ ti ọ̀gá iléèwé wọn lórí. Èyí ló mú inú bí àwọn ajínigbé tí wọ́n fi la ìbọn mọ́ ọn lórí. Fún ọjọ́ 5 ni ó fi ń jẹ ìrora egbò tí ó gbà lórí kí wọ́n tó wá kúkú pa á dànù ní òwúrọ̀ ọjọ́ Àbámẹ́ta. Ìrírí burúkú ni èyí jẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí, pàápàá jùlọ bí wọ́n ṣe rí bí ikú ṣe pa dẹ́rẹ́bà. Ọ̀kan nínú àwọn òbí bẹ ìjọba ìpínlẹ̀ kí ó gba àwọn olùkọ́
tí orí kó yọ sí iléèwé ìjọba ní Èporó kí ó lè ṣe àdínkù sí ìrìnàjò lọ ibi iṣẹ́ lójoojúmọ́. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí tí wàá darí kọmíṣánná fún ìlera dókítà Oyèbánjí Fìlání kí ó kó gbogbo àwọn tí wọ́n gba ìyọ̀ǹda lọ ilé-ìwòsàn ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ ECSUT fún ìlera tó péye. Nígbà tí ó ń bá àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ sọ̀rọ̀ ní Accident and Emergency Ward ni ó fi dá wọn lójú wípé gbogbo àwọn oníṣẹ́ láabi yìí ni ọwọ́ agbófinró máa tó tí wọ́n á sì jẹ ìyà ìṣẹ́ wọn bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lónìí ni àwọn ará ìlú kan fọ́nká sígboro bí wọ́n ṣe dí ojúnà Pàgùngùn ní Minna sí ojúnà Bídà ìpínlẹ̀ Niger bí wọ́n ṣe ìfẹ̀hónúhàn lórí ebi àti ọ̀wọ́ngógó ohun èlò mìíràn. Àwọn obìnrin tí wọ́n gbé pátákó pẹ̀lú àkọlé wípé kò sí oúnjẹ, ebi ti fẹ́ pa wọ́n kú ni wọ́n ń béèrè fún ìgbé ayé ìrọ̀rùn àti àdínkù sí ọ̀wọ́ngógó oúnjẹ. Wọ́n fi ẹ̀sùn kan àwọn adarí olóṣèlú wípé wọn ò ní ìtara ará ìlú pẹ̀lú bí wọn kò ṣe lè jẹ oúnjẹ ẹ̀ẹ̀kan lójúmọ́. Ìfẹ̀hónúhàn yìí dá súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ lójúnà Minna sí Bídà tí í ṣe ọ̀nà tí ó jára láàrin ẹkùn gúúsù sí ìwọ̀ oòrùn láti gbọ̀ngàn àríwá. Ìròyìn jábọ̀ wípé ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ níbi ìfẹ̀hónúhàn bí àwọn ọlọ́pàá ṣe ń fọ́n tajútajú sáàrin àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Àwọn agbébọn tí wọ́n ṣekú pa olùkóró ti Koro Èkìtì ní ìjọba ìbílẹ̀ Èkìtì ìpínlẹ̀ Kwara Ọba Olúṣẹ́gun Àrẹ̀mú Kòòlù ni a gbọ́ wípé wọ́n ti kàn sí ẹbí olóògbé láti béèrè fún 40 mílíọ̀nù náírà owó ìdásílẹ̀ aya ọba àti ọ̀kan lára ẹbí tí wọ́n jí gbé. Ọba yìí ni wọ́n ṣekú pa sínú ààfin rẹ̀ ní alẹ́ Ọjọ́bọ̀ tí ó kọjá bí wọ́n ṣe jí ìyàwó àti ẹbí méjì gbé nínú ìlú. A gbọ́ wípé wọ́n ti yọ̀ǹda ọ̀kan lára ẹbí látàrí wípé ó ti dàgbà, ṣùgbọ́n síwájú àkókò yìí ni wọ́n kọ́kọ́ ń béèrè fún 100 mílíọ̀nù náírà owó ìyọ̀ǹda fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n tó ṣe àdínkù rẹ̀ sí 40 mílíọ̀nù náírà. Ìròyìn jábọ̀ wípé alága Transition Implementation Committee TIC ní ìjọba ìbílẹ̀ Council Èkìtì ìpínlẹ̀ Kwara Olóyè Kẹ́hìndé Báyọ̀dé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn sọ wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí kan ní Eruku ní ọjọ́ Àìkú. Gbogbo akitiyan láti kàn sí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Èjìrẹ́ Adéyẹmí Tóhún láti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ni ó já sí pàbó, ṣùgbọ́n a gbọ́ wípé kọmíṣánná ọlọ́pàá Victor Ọláìyá ti dá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ sí Koro Èkìtì pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn láti wá àwọn oníṣẹ́ láabi yìí rí kí wọ́n sì ṣe àgbàkalẹ̀ àwọn tí wọ́n jí gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ tó ń mójútó oúnjẹ àti egbòogi NAFDAC ti bẹ̀rẹ̀ ìgbófinró lórí fífagilé kíkó, ìpèsè, pínpín, títà àti lílo ọtí inú ọ̀rá sachet alcoholic drink oníke PET, onígò glass bottle 200ml àti èyí tí ó kéré sí i bẹ̀rẹ̀ láti ọjọ́ 21 oṣù Kínní ọdún 2024. Kò sí ọtí láàrin àwọn tí wọ́n dárúkọ yìí tí ó ṣe ìforúkọsílẹ̀. Adarí gbogbogbò fún àjọ NAFDAC Akàwégboyè Mojísọ́lá Adéyẹyè ni ó sọ eléyìí lónìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìlú Àbújá. Ó ní gbèdéke ọjọ́ tí wọ́n fún gbogbo àwọn iléeṣẹ́ tó ń pèsè àwọn nǹkan wọ̀nyí ti tẹnubẹ́po nínú oṣù Kínní. Fún ìdí èyí, ọjọ́ kejì tí gbèdéke ọ̀hún tẹnubẹ́po ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbófinró káàkiri orílẹ̀-èdè ní ọjọ́ 1 oṣù Kejì ọdún 2024 lórí òfin tuntun. Adéyẹyè fi kún wípé láàárín ẹ̀ ni wọ́n ṣe àwárí wípé àwọn iléeṣẹ́ kan ṣì ń pèsè ohun mímu tí wọ́n ti gbégi dí bí wọ́n ṣe ní ọ̀pọ̀ rẹ̀ nílẹ̀ ní ilé ìkẹ́rùsí tí wọ́n tọ́jú pamọ́ fún títà. Àjọ NAFDAC ní àwọn kò ní fi ààyè gba irúfẹ́ ìtàpá sí òfin orílẹ̀-èdè bẹ́ẹ̀
Fún ìdí èyí, àwọn nílò láti gbé ìgbésẹ̀ tí ó nípọn láti fi ìyà tí ó tọ́ jẹ iléeṣẹ́ bẹ́ẹ̀. Wọ́n wáá fi àsìkò yìí ké sí gbogbo àwọn tí wọ́n ṣì ní ohun mímu onísáṣẹ́ẹ̀tì Wọ́n wáá fi àsìkò yìí ké sí gbogbo àwọn tí wọ́n ṣì ní ohun mímu onísáṣẹ́ẹ̀tì, ike kékeré tàbí ìgò rẹ̀ ní ìpamọ́ kí wọ́n tètè ṣe àfisùn sí iléeṣẹ́ NAFDAC láti lè dènà ìgbésẹ̀ tí ó nípọn. Ní ọdún 2022 ni NAFDAC ṣe ìdádúró ìforúkọsílẹ̀ ọtí inú ọ̀rá, inú ike kékeré àti onígò rẹ̀ tí ó kéré sí 200ml. Ìgbésẹ̀ yìí wáyé látàrí àbá láti ọ̀dọ̀ àjọ ẹ̀ka ìjọba lórí ètò ìlera, àjọ tó ń bójútó ẹ̀tọ́ ará ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú oṣù Kejìlá ọdún 2018. Lẹ́yìn ìpàdé yìí ni àwọn olùpèsè ọtí inú ọ̀rá ṣe ìlérí láti máa ṣe àdínkù rẹ̀ títí gbogbo rẹ̀ á fi kásẹ̀ ńlẹ̀ ní ìparí oṣù Kínní ọdún 2024. Bákan náà ni NAFDAC gbé ìgbésẹ̀ láti rí i dájú wípé àwọn kò ṣe àtúnṣe ìwé àṣẹ fún iléeṣẹ́ kankan lórí àwọn ohun mímu tí wọ́n fi gbèdéke sí. NAFDAC ní àwọn ní ojúṣe láti dáàbò bo ọmọ orílẹ̀-èdè pàápàá jùlọ àwọn ọ̀dọ́ lọ́wọ́ ọtí àmupara. Wọ́n ní àwọn tí èyí léwu fún jù ni àwọn tí ọjọ́ orí wọn ṣì kéré, awakọ̀ èrò àti ọlọ́kadà. Àjọ WHO fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọdé tó ń mu ọtí ni ó ṣeé ṣe fún kí wọ́n di ẹni tó ń lo egbògi olóró tí ó lè yọrí sí ìpalára tàbí ikú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Òṣèré orí ìtàgé, akéwì, olùkọ̀tàn Pa Jìmí Ṣọ̀lánkẹ́ ti di olóògbé lẹ́ni ọdún 81 years. Òṣèré aláwàdà tí ó gbé ìgbésí ayé tó lámìlápẹrẹ ni a gbọ́ wípé ó mí ìmí ìkẹyìn lówùúrọ̀ òní lẹ́yìn àìsàn ráńpẹ́ lójúnà ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ Ọlábísí Ọ̀nàbànjọ. Pa Ṣọ̀lánkẹ́ tí ó jẹ́ àwòkọ́ṣe fún ọ̀pọ̀lọpọ̀ òṣèré orí ìtàgé ṣì tẹ̀síwájú láti máa ṣe eré orí ìtàgé títí di òpin ọdún tí ó kọjá, pàápàá jùlọ níbi eré ìṣẹ̀ṣe Ẹni Ọba ń kẹ́ láti ọwọ́ Beautiful Nubia. Ìlúmọ̀ọ́ká tí gbogbo ènìyàn mọ̀ sí Pa Ṣọ̀lánkẹ́ ni wọ́n bí ní ọjọ́ 4 oṣù Kẹrin ọdún 1942 ní Ìpara Rẹ́mọ, ìpínlẹ̀ Ògùn. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí nínú iṣẹ́ lórí ìtàgé àti ẹ̀rọ amóhùnmáwòrán, lára rẹ̀ ni ìlúmọ̀ọ́ká Tales by Moonlight. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.